tó o ti wá lẹ́tìkẹ́ báyìí ó gbẹnu tán o. Ní orílẹ̀-èdè Niger láìpẹ́ yìí ó ní àwọn ìjọba ológun ni wọ́n gba ìjọba ẹ̀yin èèyàn lọ̀rọ̀ bá di bó lọ́ọ̀yà mi ni wọ́n bá pe Minister of Finance ìyẹn arákùnrin tẹ̀ ń wò ní orí fọ́nrán mi yìí wípé kó wá ṣe àkáǹtì owó èyí tí wọ́n ná látìgbà tó ti gba ipò èyí tí wọ́n fi sí yìí. ẹ̀yin èèyàn òun lọ̀rọ̀ bá di yánpọnyánrin o. Lábárí tí Minister of Finance ló bá bú sẹ́kún bí ṣe ń sunkún ní momi àfi bí ẹni tí ẹ̀jẹ̀ gbẹ lára rẹ̀ eléyìí ní agbára. Ǹjẹ́ ìwọ Minister of Finance ó yẹ bóyá o ṣe náwó àti wípé gbogbo tí wọ́n fi sí ìkáwọ́ rẹ̀ bí ẹ ṣe yanjú rẹ̀ sí òun la ní kó wá sọ ní kó mọ̀ bú sẹ́kún kí la gbé kí la jù kí ló fa kí ni nǹkan tá a fà débi wípé ó bẹ̀rẹ̀ sí ní sunkún àfi bí ọmọ àròbó eléyìí lágbára o àfi bí ọmọ kékeré tí wọ́n gba bisikíìtì lọ́wọ́ rẹ̀ ẹ̀yin èèyàn àbẹ́ẹ̀rí wọ́n ní kó wá ṣàlàyé bí wọ́n ṣe náwó ìlú wọ́n ní tí ò bá ráláyé ṣe wọ́n ní ikú ní òfìsè fàjẹ́ o ẹ̀yin èèyàn under 24 hours ò ní wọ́n fún arákùnrin yìí pé kó fi ṣe àlàyé ṣùgbọ́n kàkà kó ṣàlàyé ṣe ni ńlá gùn bọ̀lọ̀ ẹ̀yin èèyàn kí ni tẹ̀yin náà lérò wípé ó fà á tí arákùnrin yìí fi ń sunkún tí fi ń kàn ógùn tí omi bẹ̀rẹ̀ sí ní gbẹ lára rẹ̀ tí sì ń mu omi bí ẹni tó gbọ́jọ́ ọkú àbẹ́ẹ̀rí ọkùnrin yìí ó ti fẹ́ kú kíkú ó tó dé o rí wípé eléyìí lágbára ẹ̀yin ìjọba tí wọ́n máa ń fi yín sí ipò wípé kẹ́ ẹ di owó mú tí ọ̀rọ̀ òdélẹ̀ tẹ́tẹ́ ní lè ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe jẹ́ àbẹ́ẹ̀rí àwọn orílẹ̀-èdè nìjẹ́ẹ̀lì ni wọ́n ti dáná sí finance minister wọn nídìí báyìí o wọ́n ní kó wá ṣàlàyé bí wọ́n ṣe ná owó látìgbà tó ti gba ipò tí wọ́n fi sí yìí àbẹ́ẹ̀rí wípé ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán o ẹ̀yin èèyàn kí lẹ lérò wípé ó mú arákùnrin yìí sunkún bí ọmọ kékeré báyìí gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.